Ti wà nílé lóko àti lẹ́yìn òde pátápátá. A kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ yìí á tù wá lára, á sàn wá sówó, á sàn wá sáyé, á sàn wá sáìkú ti ṣe baálẹ̀ ọrọ̀. Ìdùnnú àti ìgbéga báyìí náà ni yóò máa wà nínú ilé kó wa tó ní kálukú wa. Lágbára Ṣédùmarè àyínlọ àyínbọ̀ báyìí lọ́wọ́ ń yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ń tẹ̀nà. Àmọ́ lọ́rí àmọ́ bọ̀rí ọ̀sẹ̀ yìí báyọ̀ sayọ̀ ni yóò jẹ́. Àní sọ́mọ́nù, àní sọ ara wa nù, àní sọ ohunkóhun nù. Làṣẹlẹ́dùmarè ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV akínyìn alùyìn lọ́gbẹ̀nu adúpẹ́ pé òkun ẹ̀yin tẹ́ ń lù wá lọ́gẹ̀nu ẹ̀yin tẹ́ ń pè wá ẹ̀yin tẹ́ ń dùn wá nínú adúpẹ́ ẹ̀yin tẹ́ ń gbé polówó ọjà wá adúpẹ́ lọ́wọ́ tí ẹ̀yin náà tẹ́ a ṣe ń bá yín po tọ̀dọ̀ tí yín papọ̀ adúpẹ́ lọ́wọ́ yín ẹ má gbàgbé láti máa wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ní gbogbo ìgbà láti máa fún yín láwọn ìròyìn tó jẹ́ ojúlówó àti gbogbo bí àwọn kan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti nílẹ̀ kóòtù òjìrè bí gbogbo ẹ̀ ṣe ń lọ lẹ́sẹẹsẹ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin ń wo ìkànnì Olómi Ọgbọ́n TV, please kindly subscribe to this YouTube channel. Ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ẹ tẹ notification bell kẹ́ lè máa rí wa wò lóòrèkóòrè ní gbogbo ìgbà tí a bá ti wà lórí àgbàgbé. Ẹ má sì gbàgbé wípé kẹ́ máa náfààní àti máa bá bàbá tí a lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn yẹn bàbá ẹlẹ́yọ̀ nílùú Ọ̀yọ́ ẹ náfààní àti ṣì máa bá wọn ṣe ìdúnadúrà ẹni tí ẹni ìṣòro kan tàbí ìkejì nílẹ̀ yìí ni tàbí lẹ́yìn òdì ẹ pé bàbá ẹlẹ́yọ̀ gẹ́gẹ́ bí a ti fi fọ́nrán fídíò wọn tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tó sì wà níta ẹ máa pè wọ́n. Èmi tí yín tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ tèmi yìí lẹ́kọ̀ọ́ lórúkọ bàbá mi. Ìṣọ̀lá Akérèfínú sọgbọ́n yẹn náà rí Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí. Ọmọ ara akéde mímọ̀ jó méjì ọmọ ẹrú ní sí ni ẹ̀ẹ̀kan kì í sì nìyàn. Ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tẹ̀tí náà fàní láti máa wò wá. Ṣé ẹ rí ìròyìn tó tún jáde? Ó ti tó bí ọjọ́ mélòó kan tí ìròyìn ti ń jáde ṣùgbọ́n tí mo ń gbìyànjú àti ṣe kúlẹ̀kúlẹ̀ lórí iṣẹ́ ìwádìí lórí rẹ̀ pé ṣé bẹ́ẹ̀ lórí ni àbí bẹ́ẹ̀ kọ́ lórí. Nígbà tí wọ́n sọ wípé àwọn ikọ̀ Fulani wọ́n tún ti kọ̀wé wá wípé wọ́n fẹ́ wá ṣe ìkọlù sí ilé ìjọsìn àgùdà St. Francis Catholic tó wà ní ìlú Ọ̀wọ̀. Mo farabalẹ̀ ká lè wò sọ́tún ká wò sósì pé ṣé bẹ́ẹ̀ náà lórí. Lópin ọ̀sẹ̀ tó kọjá yìí ní kábíyèsí ọba Olowo ti ìlú Ọ̀wọ̀ ọba Gbádégẹṣin Àjíbádé tí wọ́n sọ̀rọ̀ lórí eléyìí. Ṣùgbọ́n ṣé àgbàgbé pé ní ọdún 3 sẹ́yìn àwọn ará bí yìí wọlé lójúmọmọ tí ń ṣọ̀sán tí wọ́n sì pa àwọn èèyàn lọ lóní rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ nínú ilé ìjọsìn in the church. Ìjọ àgùdà ní Catholic Church ni wọ́n wọbẹ̀ wọ́n sì pa àwọn èèyàn lọ. Should I tell you wípé gbogbo àwọn èèyàn tí wọ́n pa nílẹ̀ Yorùbá wa yìí títí dèní olónìí yìí wọn ò rí ìdájọ́ gidi gbà. No justice for them. Nítorí wípé ìjọba sọ pé àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi yẹn wọn ò rí wọn wọn sì rọ́wọ́ tó wọn. Lẹ́yìn ọdún 3 sẹ́yìn tàwa wà lọ́dún 2025 yìí àwọn ìròyìn kan wá ń jáde wípé àwọn Fúlàní yìí ò wọ́n tún ṣetán láti ṣe ìkọlù sí ilé ìjọsìn yìí. Wọ́n bá ṣe ìkọlù sí ilé ìjọsìn yìí wọ́n tún ṣetán láti ṣe ìkọlù sí ààfin Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀. Kábíyèsí ọba Ajíbádé Gbádégẹṣin Ògúnyè kádé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ń ṣe kábíyèsí orí adé. Kábíyèsí sọ wípé àwọn ò gba ìdúnkokò tó jọmọ́ bẹ́ẹ̀. Ó dáa èmi ò fẹ́ gbà wípé àwọn Fúlàní yìí àwọn agbésùmọ̀mí wọ́n fi ìwé ìdúnkokò ránṣẹ́ o. Ẹ jẹ́ gbà wípé bóyá láàárín àwọn tí wọ́n jọ ń gbèrò rẹ̀ ó ní àṣírí wọn tú síta. Ṣùgbọ́n àìmákọ bí ara wa sí òun ló lè mú kó bá wa lójijì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí kábíyèsí wa sọ ni wọ́n sọ pé lóòrèkóòrè nílùú Ọ̀wọ̀ làwọn máa ń ní ìpàdé ètò ààbò
security summit. Wọ́n máa ní ìpàdé ètò ààbò lórí bí ààbò ṣe fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní ìlú Ọ̀wọ̀. Yes, that is good. Wọ́n wá sọ nínú ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí alága gbogbogbò fún ẹgbẹ́ àwọn lọ́balọ́ba. Agbègbè ọ̀hún àwọn ò máa tẹ̀síwájú láti máa rí wípé ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí kábíyèsí sọ. Ṣé ẹ rí ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀. Nǹkan kan wà tí mo ṣàkíyèsí lórílẹ̀‐èdè Nàìjíríà yìí lórí gbogbo àwọn ẹ̀yà. Ṣé ẹ rí àwọn ẹ̀yà tó kù inú èsìsì kì í jẹni lẹ́ẹ̀mejì wọn. Yàtọ̀ sí àwọn tó bá jẹ́ wípé wọ́n fi ogun jà ara wọn. Tó jẹ́ pé àwọn ẹ̀yà ara wọn ni wọ́n fogun jà ara wọn. Tó bá jẹ́ ẹ̀yà kan ló lọ́ fogun jà wọn. Irú ẹ̀yà bẹ́ẹ̀ ẹyọ kan ló lè jẹ lọ, wọn lè jẹ lọ ẹlẹ́ẹ̀kejì láéláé. Ẹ̀yà Yorùbá agbóhùn ìrìn ní ìsinyìí. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé kí n béèrè pé kí ni ìgbáradì wa sílẹ̀ fún eléyìí? Ó rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Ó rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Kábíyèsí, ẹ má fi tàwọn ọlọ́pàá ṣe o. Ẹ má fi tàwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà, ẹ má fi ṣe o. Mo mọ̀ wípé nílùú Ọ̀wọ̀ a ná àwọn nǹkan ṣẹ̀ǹbáyé àwọn bàbá wa ńlẹ̀. Ó ti di wípé bó bá ṣe gbé wá ni ká ṣe gbé fún wọn nísìnyí. À ń sọ̀rọ̀ Fúlàní ńgbà kan, àwọn kan sọ pé èmi jọ Fúlàní. Ó lè jọ bẹ́ẹ̀ lójú yín. Ó lè jọ bẹ́ẹ̀ lójú yín. Àmọ́ ọmọ Yorùbá pọ́nbélé ni mí, ìyá mi àti bàbá mi, ọmọ Ẹ̀gbá ni mí. Ọmọ Ẹ̀gbá mọ́lísàbí agbègbè àkàlà. Ṣé ẹ rí èèyàn gbọ́dọ̀ fi ààyè gbarú wọn. Àwọn àmọ̀tẹ́kùn tó ń bẹ nílùú Ọ̀yọ́, nílùú Ọ̀wọ̀. Àwọn ọlọ́dẹ, àwọn fìjìláńtẹ́, ẹja ró wọn ní agbára. Ẹjẹ́ wọn sọ̀rọ̀ kan, ṣé ẹ mọ̀ pé ó lè ṣe kó má jẹ́ pé Kátólíìkì St. Francis ni wọ́n máa lọ, kí wọ́n lọ sí another place. Tí ààyè bá fi lè gbà wọ́n tí wọ́n bá ṣe ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kíní pẹ́bẹ́ o, ìkejì ó ti dájú pé pẹ́bẹ́ ni. Ṣé ìdí tèmi fi sọ pé kẹ́ má fi tọlọ́pàá àti tàwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà pé kẹ́ má fi tiwọn ṣe, they will do their own work perfectly. Ṣùgbọ́n kẹ́ má sẹ́mi lé wọn. Imagine ẹ wo iye ẹ̀mí tó lọ sí i. Wọ́n ní àwọn lọ sí ilé ìjọsìn lọ jọ́sìn fún Ọlọ́run ni. On a blessed Sunday, ó dẹ̀ di Black Sunday. Mọ́ wọn lọ́wọ́ nílùú Ọ̀wọ̀ ńgbà náà. Ẹ wo iye ẹ̀mí tó lọ sí i kó má jẹ́ wípé ká má sì rí àwọn èèyàn tó wà lábẹ́ ọ̀hún náà ká má rí wọn mú. Títí tó fi ṣiṣẹ́ lábẹ́ ẹ̀. Ó pààyàn kìíní pààyàn kejì. Ṣé ẹ mọ̀ operation wọn tí wọ́n ṣe yẹn? Wọn ò wá jalè. Wọn ò wá jalè. It is not armed robbery operation. Terrorism ni. Wọn ò wá jí kankan. Kí ni wọ́n fẹ́ jí? Kí ni wọ́n fẹ́ nǹkan tó ṣe gbòógì nínú ìjọ Kátólíìkì? Òun ni bóyá organ wọn. Organ tó máa ń tẹ̀. Àtàwọn instrument wọn. Organ wọn ló tẹ̀ máa wọ́n jù nítorí pé wọ́n máa ń náwó sí organ wọn. Àwọn organ ńlá ni wọ́n máa ń lò. Olówó ńlá ni. Kí ló fẹ́ lọ jí ń bẹ̀? Ọrẹ mélòó ni wọ́n ń dá ní Kátólíìkì? Ọrẹ mélòó ló ń dá ń bẹ̀? Àwọn tó wà nínú ìjọ Kátólíìkì, àwọn tó jẹ́ olówó tọ́lọ́run ti bùkún ni, they support ni láì dárúkọ wọn rárá. Àwọn tó ti lọ sí ìjọ Kátólíìkì rí wọ́n lè sọ. Ohun tí ẹlẹ́ẹ̀kíní tó ti ṣẹlẹ̀ tó jẹ́ pẹ́bẹ́ bí ìkejì bá ṣẹlẹ̀ pẹ́bẹ́pẹ́bẹ́ ni o. Pẹ́bẹ́pẹ́bẹ́ ni. Kábíyèsí sà accepted wípé ẹ̀ ń ṣèpàdé ètò ààbò, accepted wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ wípé bóyá ìròyìn òfegè ni, ṣùgbọ́n ojú báyìí lálákàn fi sọrí o.
ojú báyìí lalákàn fi ń sọ́rí. Èmi ò bá máa wá jáde wá sọ̀rọ̀ lórí ẹ̀ tí kò bá ń ṣe wípé bóyá àwọn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí. Those family will never forget, that church will never forget. Gbogbo ẹ̀jẹ̀ yẹn yí ara ògiri ilé ìjọsìn yẹn ni. Ibi tí wọ́n ti fẹ́ lọ pè Ọlọ́run. Àwọn Fúlàní dẹ̀ jáwọ́ bẹ̀. Wọ́n dẹ̀ pa àwọn èèyàn lọ. We have governor. We have president. A ní CP, commissioner of police ní ìpínlẹ̀ Ondo. A ní IG, inspector general of police lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà náà. Àgbọ̀ kankan. Ariwo ẹ̀ lọ sókè lálálálálálá. Ìròyìn la fi gbé. Ó dẹ̀ wálẹ̀ sí i. Ǹjẹ́ ìjọba ṣe nǹkan kan fún àwọn mọ̀lẹ́bí tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí? Àwọn míì ti dá láìnọ́mọ, àwọn míì dá láìlọ́kọ, àwọn míì dá láìláyà, àwọn míì wà tó jẹ́ pé ó díndín ìran kan ni wọ́n tẹ̀ padà nù. Ìyàwó, ọkọ, ọmọ wọ́n dẹ̀ gbẹ̀mí wọn. Ẹ jọ̀ọ́, gómìnà ìpínlẹ̀ Ondo, ṣé ẹ mọ̀ wípé láyé ìgbà ọ̀gá yín Akérédolú nìyẹn ṣẹlẹ̀? Gómìnà Lucky Ayédatiwa, ìmí ò tún gbọdọ̀ ṣẹlẹ̀ láyé ìgbà tí yín yìí o. Ìyí tó ṣẹlẹ̀ náà kò sí nǹkan tó ní ẹ̀yin fúnra ara yín ò lè review ẹ o. You can make those family happy, you can make that church happy. Ẹ tún lè ṣiṣẹ́ ìwádìí kẹbẹ̀rẹ̀ sí ní ẹ tún sì lè mú àwọn tó ṣiṣẹ́ lábí yẹn. Ẹ jẹ́ n sọ nǹkan fún yín. Bí àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà bá ń wò wá, PPRO bá mi Adémúyìwá bẹ́ẹ̀ bá ń wò wá, bá mi IG Inspector General of Police tẹ́ bá ń wò mí. Ẹ jẹ́ n sọ nǹkan táwọn èèyàn máa ń sọ níta fún yín wípé kò sí nǹkan tágbára àwọn ọlọ́pàá ò ká àfi nǹkan tí wọ́n bá fẹ́ ṣe. Wọ́n ní kò sí nǹkan tọ́lọ́pàá ò lè ṣe àfi nǹkan tí wọ́n bá fẹ́ ṣe. Bámi Adémúyìwá, kábíyèsí o, mo mọ̀ pé ìjìnlẹ̀ Yorùbá ni yín sà, yóò ti yé yín. Àtàwọn tí wọ́n ń gbọ́ wa náà, ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section kí gbogbo wọn náà kí wọ́n lè rí. Nǹkan míì báyìí ò tún gbọdọ̀ ṣẹlẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá o. Nítorí pé eṣinṣin ti jẹ légbò, bí eṣinṣin bá tún wá lẹ́lẹ́kejì. Ìkanra lé légbò fi pè ṣinṣin. Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ mi. Láyọ̀ lápàdé, ó dàbọ̀.